kókókó làárán fàdítí. Akí bàbá wa Aláàfin Ọ̀yọ́ pé wọ́n kú làásìgbò. Akí gbogbo ọmọ Ọ̀yọ́ Aláàfin òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀mọdé ọmọ Àtìbà pé wọ́n kú làásìgbò. Ṣé ẹ gbàgbé pé mo kìlọ̀ wípé kí wọ́n tẹ̀ ẹ́ jẹ́jẹ́ lọ́yọ̀ọ́, pàápàá jùlọ kí bàbá wa Aláàfin kí wọ́n wá ìrẹ́pọ̀ àwọn ọba aládé tó kúnlẹ̀ káàrọ̀ òjíire. Ṣùgbọ́n ṣe ni láàánú pé ẹ̀kẹ́ tálíkà kì í tólẹ̀ láàárọ̀, alẹ́ ni tó máa ń tólẹ̀. Mo wá sọ̀rọ̀ kan gbà náà, kì í ṣe gbólóhùn tí ń dùn mọ́ mínú láti máa rántí ẹ̀ wípé ìgbà tábà fi kó lẹ́ẹ̀kan níyìí, mo ní ìwọ̀nba iyì àtàpọ́nlé tó ṣẹ́kù sára Ọ̀yọ́ yóò ti dínkù. Ìwọ̀nba iyì àtàpọ́nlé tó ṣẹ́kù sára Aláàfin yóò ti dínkù. Kì í ṣe pé bóyá mo fi ṣègbéraga ńgbà náà, ṣùgbọ́n ibi tí mo wó lọ Ọ̀yọ́ ò wó lọ bẹ̀, ọba wa tuntun ò wó lọ bẹ̀. Ńbo ni mo wó lọ pé ayé tá a wà ti kó láyé àtijọ́, àti pé Ọ̀yọ́ tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ nísìn kì í sọ̀yọ́ àtijọ́ mọ́. Ó wá jẹ́ ìbànújẹ́ ọkàn ń pé bọ́yọ́ bá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ empire nìkan ni wọ́n ń sọ. Gbogbo orílẹ̀-èdè, gbogbo ìlú tó ní empire ni wọ́n ti kó lórí empire tán ti bọ́ sórí nǹkan mìíràn. Ilé yìí ń jẹ́ kí n máa rò wípé kí ló dé táwọn èèyàn mi ò rí wájú, kí ló dé tó jẹ́ wípé àwàsẹ́yìn ni wọ́n wakọ̀ ìlú bíi tirẹ̀. Gbogbo ọba aládé ti rí òye, wọ́n ti yí padà kúrò níbi tí wọ́n wà, wọ́n ti develop, wọ́n ti ń tẹ̀ síwájú, wọ́n ti adopt nǹkan tuntun tó dé bàlú. Pápápá ẹ má jẹ́ kí n rìn jìnnà, boko ọba jìnnà ilá ò gbọdọ̀ kó. Àwọn ọmọ ọba Ọ̀yọ́, ìdílé ọlọ́mọ ọba Ọ̀yọ́, wọ́n ti gbé Aláàfin Owoade lọ sílé ẹjọ́. Kí ni làlórí kínìdí tí wọ́n fi gbé kábíyèsí lọ ilé ẹjọ́? Wọ́n ní kábíyèsí ò gbọdọ̀ jáde sí gbangba mọ́, kábíyèsí ò gbọdọ̀ lọ sóde mọ́. So ṣé ẹ gbàgbé orin kan tí wọ́n máa ń kọ? Yọ̀ọ̀dọ̀ ọmọ rẹ̀ kọ́ ni, yọ̀ọ̀dọ̀ ọmọ rẹ̀ kọ́ ni, ẹni bá bínú tí sà o, yọ̀ọ̀dọ̀ ọmọ rẹ̀ kọ́ ni. Ẹni tó bá lòun ò ní báwọn èèyàn ṣe, irú ẹni bẹ́ẹ̀ ó nìkan gbélé ayé, yóò nìkan sáyé. Nílé ayé tá a wà yìí, àwa ọ̀rẹ́kọ̀rẹ́ ni ẹnìkan kì í wọ́ta kọ́ta, but unfortunately Ọ̀yọ́ wà ọ̀tá kún ọ̀tá ni wọn wá ọ̀rẹ́ kún ọ̀rẹ́. Ṣé náà ń gbẹ́ kòtò ọ̀tá gè, ọmọ rẹ̀ wá ń kó sí lọ́wọ́. Wà very very unfortunate, because nísìn Ọ̀yọ́ wà ní dilemma wo ni wọ́n wà? Dilemma tí wọ́n wà ní wípé níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ kọ́ ni wọ́n tún padà sí mọ́. Ṣé ẹ gbàgbé ńgbà tí gbogbo kinní yìí ó bẹ̀rẹ̀, mo ní possibly, mo sọ́njọ́ náà lọ́hùn, mo ní kí kábíyèsí ó tètè gba ipò kejì tá a fún wọn lẹ́yìn Ọọ̀ni tilé Ifẹ̀, because ńgbà tá a bá parí ẹ̀, ayé ipò kejì gan lè má sí ilẹ̀ mọ́. Lo and behold, ayé ipò kejì yẹn ò sí ilẹ̀ mọ́, torí pé ọ̀pọ̀lọpọ̀ ọba ńlá tí ń wá rí i pé wọ́n ju Aláàfin àsìkò yìí lọ, wọ́n ju Aláàfin Owoade lọ, wọ́n ju Aláàfin tìlú Àtìbà yìí lọ, tọ̀yọ́ Àtìbà yìí lọ. So gbogbo ohun tí wọ́n rò pé ò lè ṣẹlẹ̀ láyé ìsìn ó ti wá ń ṣẹlẹ̀. Láyé àtijọ́ kò sẹ́ni tí gbéná wojú ọba, ṣùgbọ́n láyé ìsìn á béèrè ìbéèrè lọ́wọ́ ọba, ìyẹn ó gbéná wojú ọba mọ̀nàkà yìí, torí pé ayé ìgbà tó bá ń pàṣẹ ó ti lọ. Ayé ìgbà tí ìjọba ń pàṣẹ ńlá wà yìí, ayé ìgbà tí òfin mú ẹrú ti mú ọmọ náà la wà yìí, láyé ìgbà tó fi mú ọba aládé ńlá wà yìí, ayé ìgbà tá à ń gbé ọba lọ ilé ẹjọ́ ńlá bọ́ sí yìí. Lélẹ̀ tó túmọ̀ sí wípé ẹnìkan ò láyé. Gone were those days
tọ́jẹ́ pé ruwa tá à ń sọ̀rọ̀ yìí àní lẹ́tọ́ àti sọ̀rọ̀ ọba ò ti pé kí wọ́n lọ gbé orí olódì ẹni wá ọmọ tí ń sọ̀rọ̀ ẹ̀rì gbórí ẹ̀wà fún mi bí kábíyèsí bá rán rusẹ́ bẹ́ẹ̀ lónìí ọbọ̀ pẹ̀lẹ́wọ̀n bí ọ̀bọ o torí pé òfin ní ń ṣèlú àwọn àṣìlò agbára yẹn náà ló gbé agbára sọ́wọ́ olóṣèlú tí wọn ò fi dáadáa àwọn ọba aládé mọ́ because ká ní gómìnà ọ̀dá sọ̀rọ̀ ọba ẹ jẹ́ kémi àtẹ̀yìn kọ́kọ́ béèrè lọ́wọ́ ara wa pé ipò owó lọ́yọ́ ìbá wà lónìí wọn ò tí ì ní yan ọba o torí wọn ò tí ì ní gbà fúnra wọn sì jọ máa fà á lọ́tọ̀ àtòsì ìjà ó máa ṣẹlẹ̀ àwọn loyalist ti bí àwọn loyalist ti bí wọ́n máa kógun ìjà bára wọn lójoojúmọ́ wọ́n jọ máa fàáyọ̀ jọ máa tóra wọn ṣùgbọ́n lọ́hùn bá ti fi gọ́fìmẹ̀ntì làjà ẹ̀rí ńgbà tí Ṣèyí Mákindé ó dé ó mú jókà jáde fún wa òun àti bàbá wa Ndé Abímbọ́lá àwọn ti consult Ifá ta ni ó wà pé bẹ́ẹ̀ lórí ta ni ó pè bẹ́ẹ̀ kọ́ lórí ta nínú wa lọ́wọ́ àbẹ́ngbà tí wọ́n ń dífá tí ó pé ọ̀tọ̀ ní ti fa sọ ní tí wọ́n ní fa kọ sọ kọ́ ní fa sọ bí ìbá wa ṣe lẹ́yìn ọ̀rẹ́ yìí tí nǹkan ṣẹlẹ̀ làwa ń béèrè pé ṣé fàyè fọrí ṣé lóòótọ́ wọn wá bí fáléèrè àbí wọn ò bí fáléèrè oríṣiríṣi ìtumọ̀ ló ní bó tiẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wa gbà pé Ifá lè fọre kéèyàn tí Ifá fọre fún ọmọ fọre ọ̀tọ̀ ní Ifá ọ̀tọ̀ lórí orí nìpín ọ̀tọ̀ ní Ifá ọ̀tọ̀ lọ́gbọ́n ọgbọ́n la fi ṣẹlẹ̀ ayé ọgbọ́n la fi tolé ayé lọ́jẹ́ káwọn bàbá wo pé ọgbọ́n tá a fi kọ́lé ti fi ró gẹ́gẹ́ kò tó èyí tá a fi sunlé ọ̀hún lásùn nára ọgbọ́n tá a fi joyè ọgbọ́n kékeré ni àbí ọ̀kẹ́ gómìnà báyìí lẹ ṣe fẹ́ bóun la ṣe fẹ́ káàrin òun kankan ọgbọ́n kékeré nù ọgbọ́n tá a fi lo ipò ọ̀hún dàgbà lórí ẹ̀ téèyàn ò fi ní kàbùkù téèyàn ò fi ní ba ipò yẹn jẹ́ ń lókù eléyìí ńlá ń bẹ ọlọ́run fún kó bá wa fún His Imperial Majesty ọba Bímbọ́lá Akeem Owoade torí tẹ bá bèmí léèrè pé sẹ́yìn tí ń ṣẹlẹ̀ yìí só dùn mọ́ mi nínú bọ́fọ́ ọlọ́run ọba búra kò dùn mọ́ mi nínú torí wípé ọ̀rẹ́ mi lójú ti ojú òtì mẹ́ olúwa rẹ̀ gangan ló lórí aláìní tìjú kò sí ti ń dùn nù wa kò sí ti ń dùn lẹ́nu wa wípé ó tún pó kan ọ̀rẹ́ gbogbo wa ni ká gbà pé jọ ń pa ṣùgbọ́n bójú bá ń ṣe pín bá a bá yọ tá a fi hàn ojú kọ̀ láì fi n ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ nù ojú ń ṣe pinnu ńlá wa ni a yọ ká fi hàn ojú kójú ó lè bá a mọ̀ wípé òun ṣe nǹkan ẹ̀gbin náà o àwọn ọmọ Ọ̀yọ́ ni wọ́n gbé kábíyèsí lọ ilé ẹjọ́ fúnra wọn o Ọ̀yọ́ princes seek court order to restrict Alafin's public engagement wọ́n ní láti ìgbà t'Aláàfin ti jẹ́ bó bá lọ sóde controversies lọ́nàkan ọ̀jọ̀kan kì í pẹ́ jáde lórí ọ̀rọ̀ ọba àwọn èèyàn mọ̀ gbọ́rọ̀ kábíyèsí pò yẹ ẹnu oríṣiríṣi àbùkù ni wọ́n fi ń kan Aláàfin àwọn àti pàápàá tàbá wá ní ká fojú inú wo Aláàfin àwọn ọ̀pọ̀ lọ́ba ju tẹ́nìkan mọ̀ yẹ̀yẹ́ lọ wọn wá gbìyànjú ẹjẹ́ àti ẹ̀ sọ nǹkan tí wọ́n sọ tán ná kó tó di pa mọ̀ sọ̀rọ̀ tàbá mọ̀ fi kún ọ̀rọ̀ wọn the Aláàfin of Ọ̀yọ́ ọba Akeem Owoade has been dragged to court to make an appearance personally or through representation in a case instituted against him by princes of the town at the State High Court sitting in Oyo town. The claimants Ladigbolu, Adegboyega, Owade Teslim, Adeyemi Adesina, and Adeyemi Adebayo in suit number HOY/18/2026 sought an order of perpetual injunction restraining the Alafin, a defendant in the suit, either by himself, servants, privies, or any other person whatsoever from appearing, attending, or further attending occasions and functions that are not befitting the status of a symbolic traditional head of the Yoruba race. Àwọn ibi tí wọ́n ti ń ṣe mistake náà lélẹ́yìí wọ́n sì tún ń kanra wọn ní àmà náà wọ́n sì tún ń fa àbùkù wọlé wọn náà wọ́n sì tún ń mú ẹ̀gbin bá ìlú wọn náà wọ́n sì tún ń sọ fún wa pé kọ̀lọ̀ràn sí làwọn àwọn ò lọ́rọ̀ gbọ́ wọ́n sì tún ń sọ fún wa wípé ọmọ tí ò mọ̀rọ̀ làwọn gbogbo àwọn nǹkan yìí
kò sí nǹkan tí wọ́n ń kó bá Ọ̀yọ́ ju damages lọ. Ta ló fi Aláàfin jẹ symbolic traditional head of the Yoruba race of Ọ̀yọ́ town and Ọ̀yọ́ people, not Yoruba race. ẹ jẹ́ kí lè yan ọtí ẹnu àwa ọmọ káàró òjíire jáde fúnra wa. ọlọ́gbọ́n kan ò tẹra rẹ̀ nífá, kò sọ́mọ̀ràn tí ó fira rẹ̀ joyè, atọ̀nà kákan ò lè tọ̀nà débi tí ọ̀nà ti gbé pẹ̀kun. àìpá lórí gbé ẹyẹ gúnrungún, àìgùn lọ́rùn bíi tògòǹgò kò já mórí àpésìn, bí ẹ̀sìn ni ò já mórí ẹrú. ènìyàn kankan ò gbọ́dọ̀ yínra rẹ̀. ńgbà tí ìṣebálẹ̀ ẹ̀kún òkè ọ̀hún tí máa ń sun rárá kíra rẹ̀ bí bá ń ròde, olórí kinní kan ni olórí kinní kan ni ń tẹ́ ẹ fi pa iyì àtọ́lá mọ́ kábíyèsí lára nu. because àwọn ó béèrè lọ́wọ́ yín pé tá ń fi jẹ́. tẹ́ bá fẹ́ kọ́ láìta yín, tẹ́ bá fẹ́ pe kábíyèsí yín lẹ́jọ́, ẹ pè lẹ́jọ́ jẹ́ẹ́jẹ́. ẹ fi His Imperial Majesty Ọba Bímbọ́lá Akeem Owoade Ẹlẹ́wù Ẹ̀tùwàn di Aláàfin of Ọ̀yọ́. So now they also sought an order of perpetual injunction restraining the defendant from acting in any traditional or official capacity that will make him subservient or inferior to any Ọba in Yoruba land. ẹ já béèrè lọ́wọ́ àwọn ọmọ Ọ̀yọ́ pé kí ni máa ń mú ọba kan look inferior sí àwọn ọba ẹgbẹ́ ẹ̀? ìgbéraga nìkan náà ni o. ní máa ń mú ọba kan look inferior, ní máa ń jẹ́ kí inferiority complex ó affect ọba kan. I said it when this whole scenario started wípé mo rí inferiority complex lára bàbá wa His Imperial Majesty Ọba Aláàfin Ọ̀yọ́, because kì í ṣe pé wọn ò ní charisma, ṣùgbọ́n charisma wọn, with due respect, is not of the heart but of the cloth and regalia. Charisma wọn aṣọ ló gbé wá, kì í ṣe látọkàn. ọkàn wọn ò sọ fún ọ wípé wọ́n ní charisma yẹn. Unlike other obas tó jẹ́ pé charisma yẹn bá wọn wá ní position yẹn fún ọ ní charisma, àwọn gangan tọ́ba tẹ́lẹ̀ ni wọ́n. Wherever you see Olú of Warri, you see charisma within him. Whenever you see Olówó of Ọ̀wọ̀, you see that charisma in him. Whenever you see Ọọ̀ni of Ifẹ̀, you see that charisma in him, including the Olúwo of Ìwó gan tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀. He has the charisma. But bàbá wa Aláàfin Owoade always look inferior to other monarch. ìní máa ń jẹ́ kéèyàn lágídí. béèyàn bá ti rí pé òun ò tó ẹgbẹ́ èèyàn, ìní máa ń jẹ́ kéèyàn fagídí gbé tiẹ̀. ẹni tó bá tó gbangba sùn lọ́yẹ́, ọ̀ sakọ máa ṣe tèmi ni. tó o bá wọ aṣọ tó fàìn máa wọ tèmi náà. tọrẹ wà àjọ máa faṣọ jágbà. bàtà tí n bá rí, àwọn ọba máa ń béèrè bàtà lẹ́sẹ̀ ara wọn ni. láyé ọba okun adé síjú adé His Imperial Majesty kọ́lọ̀ wọn dẹlẹ̀ fẹ́yàn rí. ó ní iye tí wọ́n ń ṣe bàtà látàyé ìgbà yẹn. látàyé ìgbà yẹn náà ti ń wọ bàtà 120,000, 220,000, 250,000, 120,000 ìgbà náà 1.2 million naira nínú ìsìn. so báwọn ọba míì bá rí lẹ́sẹ̀ wọn, bàbá máa ń bá wọn sọ fún ẹni tí ń bá wọn ṣe bàtà tí máa ń bá wọn náà ṣe. àwòtúnwò ní ẹsẹ̀ irú àwọn ọba bẹ́ẹ̀. Sorry to use that language, kí gbogbo ọmọ Ọ̀yọ́ foríjì mí, kí gbogbo ọmọ káàró òjìrè foríjì mí. So charisma is of the heart, not of the regalia. báṣọ rẹ bá gapá, báṣọ rẹ bá tawa ń wá, tí ọkàn rẹ ò tawa ń wá pẹ̀lú ẹ̀, ìyẹn máa look inferior. ntí wá ń jẹ́ kí kábíyèsí ó look inferior ni wípé wọn ò gbàgbé ògo àná, wọn ò gbé ògo àná tì sẹ́gbẹ́ kan. kí wọ́n embrace àwọn ọba tó kù, wọ́n ń wura wọn gẹ́gẹ́ bí ẹni pé wọ́n ju àwọn ọba tó kù lọ. ntí márìfín gangan wá nìyẹn. because àwọn ọba tó kù ò rí wọn, àwọn ọba tó kù respect wọn o. In fact, majority àwọn ọba tó kù gan rí Aláàfin gẹ́gẹ́ bí ẹni tó ju àwọn lọ nípò. ṣùgbọ́n kéèyàn máa béèrè fún respect kì í jẹ́ kó pọ̀. You earn respect, you don't ask for it, you don't request for it. èyàn ò kí ń béèrè orí mi ni, ṣé kò yẹ kó o kí mi. ẹni ó ti mọ̀ pé ẹni yẹn ò fẹ́ kí ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni, wáyé tó tún ẹ̀sẹ̀ ń tọ́ ẹni tí ò fẹ́ kí ọ, ó ṣe jẹ́ ọmọ bá tiẹ̀ lọ jẹ́jẹ́. So exactly nǹkan tí ń ṣẹlẹ̀ lélẹ́yìí. ẹ rí i pé mo sọ̀rọ̀ gbólóhùn kan wípé ẹnìkan kan ò bá Ọ̀yọ́ jà,
Ọ̀yọ́ Aláàfin ní ń bára wọn jà ẹ̀yin lẹ́ ń mú tàn tí ò ní rí jáde lọ́jà á máa dá padà fún yín àwọn èèyàn wá rí wípé tá à ń dá padà fún yín jẹ́ authentic ju tẹ́yìn ń mú jáde lọ Yorùbá sì ní irọ́ lè sáré fógún ọdún kọ́ mọ́ mi ẹ wojọ́ tá a ti ń jẹ irọ́ tẹ̀ ń fún wa tá a ti ń kó jẹ tá a tó ń mú mí sí nísìn òótọ́ wá jáde irọ́ yín ò lè withstand ẹ̀ mọ́ ẹ̀tẹ́ àtàbùkù wá wọlé sánsan àtọba àtìjòyè àtàràlù ẹ̀ wá lè withstand ẹ̀ mọ́ ìyẹn lọ́wọ́ adé tẹ́ fi ń ṣépè fún wa lórí social media tẹ́ fi ń bú wa lórí social media tẹ́ fi ń pè á lórúkọ lórí social media mo rówó ra cream ṣe wá jẹ́ ntọ́ tó ń kàwọ́ lára tí ń kàwọ́ lára tí ń pọ̀ lẹ́kún ó náà bá fẹ́ lo cream bíi tèmi lọ́ra ó wà lórí igbá tí n bá dẹ̀ lo cream èmi nìkan kọ́ ni wọ́n kọ́kọ́ lò ó ńgbà tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ mọ́ran yín sílé mo jẹ́ òye wípé bàbá mi Aláàfin àná àwọn gangan làbá máa pè ní tẹ́ bá pè mí ní ambassador Karo White kí làbá pè bàbá a pè wọ́n ní ambassador of Karo White so ńgbà táwa bá ń sọ̀tàn that is a ní charisma ẹ̀ because amọ̀ntà ń sọ amọ̀ntà gbé dání inferiority complex ní jẹ́ kẹ́yìn ó ṣépè inferiority complex ní jẹ́ kẹ́ ẹ béèbú inferiority complex ló jẹ́ kẹ́ ẹ resort sí AI photo AI video láti mọ tàbùkù àwọn ọba wa ẹ wá ń tàbùkù àwọn ọba aládé ilẹ̀ káàró òjìrè ẹ wá mọ̀ pé ẹ̀sìn àtàbùkù inú ẹ̀ lẹ́ máa wà títí ọjọ́ ayérayé I was telling somebody yesterday mo ní láti kúrò nínú position tí Ọ̀yọ́ wà yìí 10 to 20 years to this time wọn ò lè bọ́ kú ńbẹ̀ wọn mọ̀ àti ìmọ̀ dá méjì so fúnra lára wọn àti ìmọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lọ́kàn wọn believe pé it's a minor thing now gbé social media ìgbà mélòó ló fi máa kúrò ńbẹ̀ no because ojú gbogbo wa ti là sí ó ti là sí kọjá bó ṣe wà tẹ́lẹ̀ níbi tá a ti ń pọ́n ilé tẹ́lẹ̀ àti wá wò pé àsán kìíní ò tiẹ̀ jù yẹ̀bùyẹ̀bù báyìí lọ akànmọ́kàn kó ń bẹ̀ ni ẹ̀yin kọ́lẹ̀ pọ̀nra yín lé àwa lápọ̀n yín lé Ọ̀yọ́ Kàtúngà òun kọ́ ni Ọ̀yọ́ 1837 because Ọ̀yọ́ ilé yìí after the fall of Ọ̀yọ́ empire ni ńlọ wáyé so empire kọ́ lélẹ́yìí àlejò ní lágọ̀ ọ̀já bọ́n bá fẹ́ jẹ́ alágọ̀ ọ̀já báyìí nísìnyí Aláàfin àgọ́ ọ̀já ló yẹ kí wọ́n máa pè é so pápápá the claimant further sought a declaration that the office of the Alafin Ọ̀yọ́ currently occupied by the defendant is of great historical importance not only in Yoruba land but also in Nigeria, West Africa and beyond. My dear brothers and sisters, gbogbo ẹ̀yin tẹ́ jọmọ Ọ̀yọ́ ẹ̀yin kọ́ lẹ sọ bẹ́ẹ̀ because tẹ́ bá sọ wípé it's of great historical importance mo fẹ́ lè sọ pé gbogbo ìlú tó wà nílẹ̀ káàró òjìrè ni wọ́n ní historical background tó wuyì tó dáa tó ṣe é mú yangàn ẹ lọ sí Àwórì ẹ rèé gbọ́ historical background wọn ẹ lọ sóńdó ẹ lọ Ọ̀dànrè ẹ lọ Àkúrẹ́ ẹ lọ Ìjẹ̀ṣà ẹ lọ gbọ́ historical background wọn ẹ lọ Gbómìnà ṣé historical background wọn ò dáa ṣé kò wé ṣé kò ní kìmí West African and beyond, and I quote, a declaration that the Alafin Ọ̀yọ́ is the symbol of unity. No, Alafin of Ọ̀yọ́, this present àbí àwọn Alafin Ọ̀yọ́ tó ti rí kọjá lọ, they are not symbol of unity in any way. Ńgbà tí Alafin Ọ̀yọ́ bá wà tí ò lè wà ní ìrẹ́pọ̀ pẹ̀lú àwọn ọba tó wà láyìíká ẹnìkan, Aláàfin ń bá Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ jà, Aláàfin ń bá Aláwẹ̀ tìlú Awẹ́ jà, Aláàfin bólúbàdàn jà, symbol of unity wà dà ń bẹ̀ yẹn. Ọ̀ọ̀ni kó gbogbo àwọn ọba ìpínlẹ̀ Ọ̀ṣun ó kún wọn mọ́ra tán, Ọ̀ọ̀ni kó gbogbo ọba ìpínlẹ̀ Oǹdó ó kún wọn mọ́ra tán, Ọ̀ọ̀ni kó gbogbo ọba ìpínlẹ̀ Èkìtì ó kún wọn mọ́ra tán, Ọ̀ọ̀ni tún kó àwọn ọba nípínlẹ̀ Ọ̀yọ́ ó kún wọn mọ́ra. That is symbol of unity, not anything that for superiority. So to get a symbol of unity, togetherness, and the pivotal order of the cultural, customary, and traditional heritage of the Yoruba people. Tó bá jẹ́ pé lóòótọ́ l'Aláàfin wà of togetherness, wọn ò ní ṣẹ̀ṣẹ̀ mọ́, kò ní sí àríyànjiyàn
láàrin pé wọ́n fẹ́ rotate chairmanship traditional council traditional rulers traditional council of obas and chiefs nípínlẹ̀ Ọ̀yọ́ pé wọ́n fẹ́ rotate ẹ̀ kò yẹ kó dìjà kò yẹ kó tó ń tálàfin òní lọ pàdé mọ́ sí kò yẹ tó kó tó ń tán mọ́ fàtẹ̀jáde sọwọ́ lórí ìtàkùn ayélujára sí ní pé ó dá o wọn ò sọ fún kábíyèsí tẹ́lẹ̀ o kábíyèsí ọ̀dẹ̀ fọwọ́ sí rotation ẹni tó ń fẹ́ togetherness kọ́ nìyẹn àwọn tí wọ́n máa ń sọ pé wọ́n fẹ́ togetherness ńlẹ́ni tó ń kọ́mọ tó fẹ́ kájọ kọ́mọ lùpọ̀ bọ́ ẹni tó ní interest nínú ìrẹ́pọ̀ ẹni tó ní interest nínú àjọṣe now ìpẹ̀jọ́ tó ń pè yín nìsín o ní pé kálàfin ó jókòó sílé kó mọ̀ bẹ́ẹ̀ nìkankan ṣe so tí ó bá ti bá yẹn kankan ṣe kò ní sí àrífín kò sẹ́nì kankan tí ń rẹ́ nìkankan fín bù fún mi kí n bù fún ọlọ́pọ̀lọ́ ń ké lódò ṣé ẹ gbàgbé tí mo tún sọ wípé if care is not taken Aláàfin will be restricted to Ọ̀yọ́ town nìkan mo sọ bẹ́ẹ̀ bí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì sẹ́yìn àwọn tí ń tẹ̀lé mi mọ nǹkan tí mò ń sọ mo tún wá sọ wípé ó tún máa dínkù jù báyìí lọ tí Ìbàdàn bá rí state wọn gbà bó bá jẹ́ mi lọ́yọ́ ó yẹ kán mọ sọ́ọ̀rì o gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn o gbogbo ẹ̀tọ́ tẹ́ ń fẹ́ pátápátá ló máa tẹ̀yìn lọ́wọ́ o ẹ̀tọ́ tẹ́ ń fẹ́ fún àyè ara yín ni o bọ̀ tó bá jẹ́ mi lọ́mọ Ọ̀yọ́ ìmọ̀ gbàdúrà kí state yín ọmọ bọ̀ sí i torí pé ìgbà náà ni Ọ̀yọ́ tó máa mọ̀ wípé ọlá aṣọ lé eégún ń jẹ pé igi súnmọ́gi lọ́bọ́ fi ń yọ̀ pé ọlá tètè géré ti Ìbàdàn ńlá láǹgbá Ọ̀yọ́ fi ń mú mi lágbádá wọ́n mọ̀ wípé àdánìkan pèrò ní sọkọ ìyá ẹ̀ pé torí pé ọ̀tún fún òsì jẹ tí òsì ń fún ọ̀tún ni wọn ò fi màlá so now a declaration that the Aláàfin Ọ̀yọ́ is the paramount ruler and appointing authority which authority appointing authority over all chieftaincies in Ọ̀yọ́ town as well as Ọ̀yọ́ north and south good tẹ́ bá wò dáadáa ẹ rí i pé fúnra lára wọ́n ti mọ position wọ́n ti restrict Aláàfin sí Ọ̀yọ́ north àti Ọ̀yọ́ south nìkan a declaration that the Aláàfin of Ọ̀yọ́ is oh my God ẹ má bínú nẹ́tíwọ̀kì yẹn rìn ẹ forí jì mí ṣé ṣe báwọn flag wa ṣá ẹ má bá ń tẹ like àti love ẹ jọ ẹ bá ń tẹ like love ká lè padà síbi tá a ti wá oh my God. Okay, pápápá. Now, a declaration that the Aláàfin of Ọ̀yọ́ is the paramount ruler and appointing authority over all chieftaincies in Ọ̀yọ́ town as well as Ọ̀yọ́ north and south. The defendant, as stated in the writ of summons, may enter an appearance personally or through legal practitioners by handing in the appropriate forms duly completed at the registry of the High Court of the Judicial Division where the action was brought or by sending them to the registry by registered post. Now, ẹjá wá tú òjé Ọ̀yọ́ ẹjá tú àṣírí behind this court ṣé court order ni kò tí ì ṣe court order n tó mú àwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n fi gbé Aláàfin lọ ilé ẹjọ́ kò sẹ́lẹ́yìn ìwúyè tí ń bọ̀ lọ́nà àwọn ó tú àṣírí wọn ìwúyè ọlọ́jà àgbọ̀jà tí ń bọ̀ lójú ọ̀nà Ọ̀yọ́ ti mọ̀ wípé Aláàfin Ọ̀yọ́ máa wà forced láti wà ńbẹ̀ òye yé mi pé gómìnà Ṣèyí Mákindé ti máa fún Aláàfin Ọ̀yọ́ ní invitation jurisdiction Ọ̀yọ́ ló ti fẹ́ wáyé wọ́n fẹ́ k'Aláàfin ó wà ńbẹ̀ gẹ́gẹ́ bí witness ńgbà tí wọ́n bá ń gbé adélé alága ọ̀jà tìlú àgọ́ ọ̀jà lọ́wọ́ and that will be a symbol of àjọṣepọ̀ láàrin alága ọ̀jà àti Aláàfin Ọ̀yọ́ wá rí gẹ́gẹ́ bí n tó wà irritating wọn fẹ́ jẹ́ kó bá wọn jókòó sírú ìpéjọpọ̀ bẹ́ẹ̀ wọn fẹ́ jẹ́ kó wà nínú rẹ́kọ̀dù p'Aláàfin bẹ́ẹ̀ ńgbà tí wọ́n gbé adélé alága ọ̀jà lórí tàbí tí wọ́n ṣèwúyè
tó bá ti ṣèwúyè wọ́n ti gbà pé alágọ̀ ọ̀jà ti jẹ ọba gbé nìyẹn ntí ó tẹ̀yìn ẹ̀yọ wọn ò mọ́mọ́ because onílé lónílé onílẹ̀ lónílẹ̀ àwọn onílùú wọn nílùú àwọn wọn fẹ́ jọba yìí so kò sẹ́ni tí ọ̀gbọ́ngbọ́n káfẹ́rẹ́nu káwàtì ọgbọ́n tọ̀yọ̀ gbọ́n àwa náà gbọ́n ọgbọ́n tálábà ń gbọ́n ẹ̀yìn ní tọ̀gbìn at the end of the day ńgbà tí wúyè bá wáyé tó lọ tán wọ́n wá sọ pé àwọn ti fẹ́ sọ̀rọ̀ àwọn tùbí nùbí ilé làwọn ó ti máa sọ jẹ́ ká padà sílé ká lọ máa rò ó because nínú ẹjọ́ tán gbé lọ ilé ẹjọ́ yìí wọ́n jẹ́ kó yé wa wípé ó rọrùn f'Aláàfin láti appear in person tàbí kó rán aṣojú wá tàbí kẹ̀ kó rán agbẹjọ́rò wá ṣé wọ́n gbé èèyàn lọ ilé ẹjọ́ nù because ojú àwo làwo fi gbọbẹ̀ ènìyàn bá pè lẹ́jọ́ lọ́gbọ́dọ̀ jókòó nù gí so tá a bá ń sọ pé immunity ò sí fọ́ba ẹni tó wà lórí àlééfà kan tí ò ní pẹ́ kúrò ńbẹ̀ tàbí tó ti ní specific date tó máa kúrò ńbẹ̀ ńlá lè lo immunity fún ìṣẹ́ tó wà lórí àpèrè tó jẹ́ pé àjẹgún àjẹwọ̀ ni nípò tó wà so gbogbo tí wọ́n ń ṣe àdàbà ń pò gèdè ó ṣe bẹ́ẹ̀ yẹlé ọ̀gbọ́ ẹ bá wí fún wọn pé ẹyẹlé gbọ́ o títìrì ní tìrì ni o so bí wọ́n bá gbé kábíyèsí lọ ilé ẹjọ́ all well and fine bọ́ bá ti wu ni làá ṣèmọ́lé ẹni bọ́ bá wù kó fi tẹ ẹlẹ́dẹ̀ jẹ sàárì so gbogbo Ọ̀yọ́ ẹ̀ ńlẹ́ o wàhálà tá a kóra wa sí ìyáálé jáde ń bẹ̀ padà carry street Aláàfin kò lè ran bàbá lọ́wọ́ torí pé bàbá fẹ́ dín wàhálà eku kù tá a fẹ́ kí eku ọ̀tán pátápátá kápọ̀ ọmọ eku tàbí ìyá eku nìkan ò dín wàhálà eku kù bàbá fẹ́ kí eku ó símú tá a fẹ́ kí eku ọ̀tán yányán àti ìyá eku àti bàbá eku àti eku àtàbúrò eku àtẹ̀gbọ́n eku àtọ̀nkú eku àtàbúrò bàbá eku àbúrò ìyá eku ẹ̀gbọ́n bàbá eku ẹ̀gbọ́n ìyá eku ìyá ìyá eku bàbá bàbá eku a gbọ́dọ̀ pa gbogbo wọn tán ìgbà náà ni wàhálà ikú ó tó dá nínú ilé kí leléyìn ó túmọ̀ sí òun ni wípé bí Ọ̀yọ́ bá ń fẹ́ ìsinmi tó wá kákò nínú làásìgbò tá a kóra wá sí i we can just do that bẹ́ẹ̀ ṣe restrict His Imperial Majesty Ọba Bímbọ́lá Akeem Owoade pé kán má lọ sóde yìí ẹ restrict àwọn tẹ́ ẹ kó sórí social media tàbí sàn láwọn ń bẹ lórí social media on behalf of Ọ̀yọ́ town wípé káwọn náà má ròde mọ́ kí wọ́n má kọ̀kọ́ kúkọ sórí ìtàkùn ayélujára mọ́ kí wọ́n má sọ̀sọ́kúsọ lórí ìtàkùn ayélujára mọ́ kí wọ́n má béèbú kí wọ́n má ṣépè mọ́ lórí ìtàkùn ayélujára ìgbà náà ni wàhálà yín tó lè dínkù torí bí wọ́n ṣe ń jáde òun ń làwọn èèyàn mọ̀ gbẹ́ ìdí yín sí i ṣe mọ̀ pé Gbàdámọ́sí dá mi gbangba mọ́ dá mi inú ẹ̀gún lọ́jọ́ eré nu o kì í ṣe lọ́jọ́ ọjà o Gbàdámọ́sí dá mi gbangba ni ó dá mi sí o àmọ́ mọ́ dá mi inú ẹ̀gún mọ́ dá mi inú ẹ̀gún kì í ṣe lọ́jọ́ ọjà o bó bá jẹ́ lọ́jọ́ ọjà èèyàn san Gbàdámọ́sí èèyàn san ẹ̀yìn ẹ̀ má àpáta ni o bó bá lè kú ó kú bó bá lè yè ó yè ó túmọ̀ sí pé ẹni tá a bá jọ ń ṣọ̀rẹ́ ńlá máa ń gbé káyé rẹ̀ ọmọ bàjẹ́ ẹni tá a bá nífẹ̀ẹ́ là á pé díẹ̀díẹ̀ fún ẹni tó bá ń wá ìṣubú ẹni á wá ìṣubú tiẹ̀ tánstẹ́ẹ̀nì o ni Yorùbá fi sọ pé ẹ ń bá sọ òkúta lóní aṣọ ìdàrọ́ lu ohun ní tí wọ́n bá sọ síta òkúta aṣọ mọ́pẹ́ ńlọpẹ́ ọ̀sọ̀ padà ṣùgbọ́n ẹni tó bá sọ òkúta lóní ìdàrọ́ ní ń béèrè torí akọ́kọ́ ságbẹ́ kì í mọgbẹ́ sá bí kì í ṣẹni tó sá ni san gbogbo tí bá ń tọ̀yọ́ wá yóò kéré ní tí wọ́n mọ̀ fi gbà padà yóò tóbi ó dàbí ọta bárẹ́ẹ̀lì ni ibi tí ó gbà wọlé kékeré ni ibi tí ó gbà jáde yànmọ̀kan ni bí egbò Ọlọ́run ṣàánú wa Ọlọ́run ṣàánú Ọ̀yọ́ lọ́lá àwọn bàbá wa sọ̀lọ́ àlànà bíi Karim sallallahu alaihi wasallam ń tá ń gbìyànjú láti sọ òun náà ni kí bá kábíyèsí Owoade kí wọ́n lọ ilé ẹjọ́ kí wọ́n sọ wípé àwọn fẹ́ máa jáde táwọn Ọ̀yọ́ bá fẹ́ ṣe dáadáa advice ni kí wọ́n fún bàbá tó bá jẹ́ pé lóòótọ́ o wọ́n fẹ́ ìdàgbàsókè fún ìlú Ọ̀yọ́ wọn ò fẹ́ kí òkìkí wọn wọ̀ọ̀kùn wọ́n ń fẹ́ iyì ẹ̀yẹ àti àpọ́nlé fún aláyélúwà wọ́n ń fẹ́ iyì àti àpọ́nlé tó máa tọ́jọ́ tó máa pẹ́ títí fún àpèrè
Aláàfin òun ni wípé kí wọ́n padà lọ lé kí ló ṣẹlẹ̀ ńbo la ti ṣàṣìṣe ọ̀dà o kódà o His Imperial Majesty ọba Lamidi Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta ń manage position yẹn ń manage throne yẹn very well why because baba ti pẹ́ ń bẹ̀ respect yẹn wà ń bẹ̀ àwọn èèyàn nífẹ̀ẹ́ baba wọ́n lè má sì nífẹ̀ẹ́ wọn ṣùgbọ́n wọ́n gbà fún wọn torí kò sẹ́ni tí ó sọ pé lébi ọ̀pọ̀n mọ́ rí ntí táyé wá ṣe tó mu jẹ́ ó lè bu Kẹ́hìndé lọ́wọ́ o báyìí ni mo ṣe tí mo fi mẹ́rùn ìsín jẹ ẹ̀rùn a máa yanjura wọn lọ o ọmọ ọjà ti kú òníye tá à ń rà tẹ́lẹ̀ ejò ti wọ́ kó òǹbi tàná gbogbo ọ̀rọ̀ empire ó ti wọ òkun gbàgbé Ọ̀yọ́ Àtìbà la wà yìí kí gbogbo ọmọ Ọ̀yọ́ kí wọ́n padà sílé kí wọ́n ṣàtúnṣe ẹ má bú yàn mọ́ ẹ má ṣépè fún yàn mọ́ ẹ má gbé ìtàn jáde mọ́ ẹni ìtàn tẹ́ ẹ bá gbé jáde làwọn èèyàn máa kanta Ọlọ́run nínú àánú ẹ̀ yó wà pẹ̀lú wa o possibly bóyá mo lè rí èèyàn kan àbí méjì tí wọ́n fẹ́ dá sí ọ̀rọ̀ yìí tẹ́ bá láǹfààní àti pè mí +234 904 851 9362 +234 904 kọ́nà ṣe mi rí bí Madam Tóyìn Adéoyè bóyá ọkùnrin dẹ̀ ni wọ́n lè ra sticker fún mi God bless you ma iná ò ní tán wo yín o so lẹ́ẹ̀kan sí 090 4851 9362 bákan náà 091 5147 9599 0915 1479599 nọ́mbà tẹ́ ẹ láǹfààní láti pè mí sínú ẹ jẹ́ n kọ́kọ́ gbé eléyìí ná. hello. hello sir. hello sir. ẹ kálẹ́ ẹkú sẹ́ ẹkú ètò. àwa ní sà o. Olúwa pẹ̀lú yín o. àmín sir, God bless you sir. àmín sir, God bless you sir. yes sir. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹni sọ̀rọ̀ tán ẹni sọ̀rọ̀ kan yìí inú pọ́ìntì tẹ́ ẹ sọ. bẹ́ẹ̀ni. wọ́n ní sí inú ẹ̀lẹ́mì ti fẹ́ sọ̀rọ̀ pé nǹkan tí bí ẹ̀rùn ṣe múlẹ̀ sí ó lè máa mú lọ́dún yìí káyé sí Kẹ́hìndé lè máa mú ìgbẹ́. bẹ́ẹ̀ni. tẹ́ bá wo gbogbo ọlá èyí tí bàbá Aláàfin àná tí wọ́n lò. bẹ́ẹ̀ni. òun ni àwọn ará Ọ̀yọ́ àtọmọ Ọ̀yọ́ òun ni wọ́n expect pé bóyá kí kábíyèsí tó wà níbẹ̀ nísìnyìí kí ó tẹ̀síwájú kó máa lù lọ. bẹ́ẹ̀ni. wọ́n lè mọ̀ pé ojú ti là. bẹ́ẹ̀ni o. ojú ti kúrò ní ìpàkọ́ ti bọ́ síwájú. Ọlọ́run gbọ́. ojú ti because ayé ìjọ gbogbo ọlá tí wọ́n ń jẹ tẹ́lẹ̀ wọ́n mọ̀ pé ojú ò là nígbà yẹn ni. bẹ́ẹ̀ni ojú dúdú. wọ́n rò pé àwọn òun ni wọ́n ṣe ń mú gbogbo ẹ̀jẹ̀ tí wọ́n mú jẹ. bẹ́ẹ̀ni. ayé íńtánẹ́ẹ̀tì la wà nísìnyìí gbogbo nǹkan tẹ́kọ̀ọ́ ọba tí wọ́n jẹ lọ́yọ̀ọ́ káyìn tí wọ́n mú jẹ ojú ọ̀la íńtánẹ́ẹ̀tì ò sí gbà yẹn ni. bẹ́ẹ̀ni. kò sẹ́ni tó yẹ̀ wọ́n lọ́wọ́ wò kò sẹ́ni tó béèrè. bẹ́ẹ̀ni. gbogbo tí wọ́n máa kiri àwọn pé ẹ̀sùn man tó wà ní Amẹ́ríkà ọmọ òwúfọ̀ àti kí ló jẹ́ a máa sọ pé Ọlọ́run fọ̀rùn kẹ́ ọmọ ìbírò ńkẹ́ Ọlọ́run fọ̀rùn kọ́ ọmọ ìbírò ńkẹ́ gbogbo nǹkan tó bá jẹ́ pé ọmọ ìbírò ńkẹ́ sì wà láyé nìsíyìí ni kò lè lágbára tó bá yẹn gan mọ́. pàápàá. kì í ṣe ọ̀rọ̀ ẹnu kì í sọ̀rọ̀ àbùkù kò lè lágbára tó bá yẹn mọ́. bẹ́ẹ̀ni. because gbogbo àwọn èèyàn ti pọ́n. bẹ́ẹ̀ni. ọmọ ajá ti kúrò lóye tán rà á. bẹ́ẹ̀ni o. eléyìí tí wọ́n tún wá sọ pé àwọn fẹ́ dé ọba wọn mọ́lé Yorùbá máa ń sọ pé wà bẹ́ẹ̀ ó sọ pé báwo náà ṣe ẹni tó wà bẹ́ẹ̀ gan sí wọ́n pín dáadáa lójú ẹ̀ débi pẹ́ tí ò wá tẹ̀ sí. bọ́ọ̀ bá gbójú sẹ́gbẹ́ kan kó o tó gbé lẹ̀ wọ́n ti pín tí wọ́n fẹ́ pín. wọ́n ti gbé lọ. God bless you baba. tó tiẹ̀ ní mẹ́ni tó gbé. God bless you sir. bẹ́ẹ̀ ni sir. God bless you sir. hello. hello. hello Awikonko. yes sir ẹ káalẹ́ sir. Kweto. God bless you baba. You are really trying, we appreciate you. God bless you sir. pé ọ̀rọ̀ tẹ́ ẹ palẹ̀ gbìyànjú. ọ̀rọ̀ Aláàfin. torí ariwo. ọ̀rọ̀ Aláàfin. bẹ́ẹ̀ ni sir. kan orí mẹ́rin ṣẹ̀ǹpẹ̀ àwa ìjọba bíṣẹ̀ ẹ̀wọ̀n ah. tó fà tọ́jú
tí òun ní. láǹfààní àti gbọ́ yín dáadáa tẹ́ ẹ bá lè pè padà sà. hello sà. hello sir. yes sir. ẹ kú ètò. ètò rẹ o. mo máa ń gbádùn Yorùbá yín gan mà ni o. God bless you sir. Yorùbá yín tẹ ní pé tẹ a bá fẹ́ kéku tán nù lé. èèyàn pa gbogbo eku tán ni. gbogbo tó bá tán méku la bá. gbogbo fámìlì eku lẹ máa pa o. ṣe rí àwọn Yorùbá tẹ máa ń lò yẹn n tó ń jẹ́ kórí àwọn Ọ̀yọ́ máa dàrú gan ni ẹ̀ bí kò wọn ò gbọ́ Yorùbá àwọn tó ń pera àwọn Yorùbá gan wọn ò gbọ́ Yorùbá gan délẹ̀ gan. bẹ́ẹ̀ ni sà. òótọ́ dẹ̀ ni àwọn ọ̀mọ̀ràn tẹ máa ń fún wọn ó máa ń dàbí àfojúdi ni ó máa ń dàbí yẹ̀yẹ́. bẹ́ẹ̀ ni reality ni. regret tí wọn ò bá mú àwọn nǹkan yẹn tí wọn ò bá mú sí at the end of the day. honestly sir. because tán bá ní èèyàn tó ní àròjinlẹ̀ nínú wọn. bẹ́ẹ̀ ni. ó yẹ kó pè wọ́n ṣàkíyèsí pé ẹ wá máa tán pè Awikonko yìí ó ti sọ àwọn ọ̀rọ̀ kan sẹ́yìn táwọn ò tiẹ̀ mú lò. tó sì ti sẹ́. èyí ti jẹ́ ká mú lò. bẹ́ẹ̀ ni. àwọn ẹni tó wà lórí social media irú mọ̀rúfù yẹn. bẹ́ẹ̀ ni. tán pé tán wọ́ọ̀nù ẹ̀ pé wo Ṣàngó ló máa pa ẹ́ níbi tó wà ẹ̀ kó má fi kú free Ṣàngó máa wá pa ẹ́ lójú oorun níbi tó wà. kán dẹ́rù bá yẹn gbogbo àwọn tó kù tó bá rò pé òun free ó ti kọjá òkè òkun wá síbí Ṣàngó ò nídìí kó wẹrun play o àwa àpẹ lójú oorun bẹ. nbọ làrá ò ti sán. a ti pa ẹ́ ní spiritual realm kó tó wá pẹ́ lójú ayé irú yẹn torí òun gan ló dá gbogbo yamayama ẹ̀ lẹ́fọ̀ọ́ báyìí. ó ní kọ̀dẹ̀fẹ̀ gbà. ǹjẹ́ tí wọ́n á tún sọ again. bẹ́ẹ̀ ni. Allah, God will continue to give you more wisdom. àmín sà. ẹ sọ pé èmi wo ọ̀rọ̀ yẹn pé ìjọ tọkọ bá ti sọ pé I'm your husband. bẹ́ẹ̀ ni. ìyàwó ẹjọ́ ẹ̀ ló ti tẹ́. honestly. ọjọ́ ẹ̀ ló ti tẹ́. bẹ́ẹ̀ ni. ọjọ́ ẹ̀ ló ti tẹ́. ẹ mọ̀ ẹ ti ṣe rí bẹ́ẹ̀ ṣe ń wo àwọn kankan tó sopọ̀ mọ́ba yẹn. bẹ́ẹ̀ ni. ká ní pé bọ́ba yẹn ṣe dé tọ́mátì ẹ̀ fún nímọ̀ràn tó bá jẹ́ nítorí tiẹ̀ gan bá torí ẹ̀ bá wà ń bẹ̀ ni. bẹ́ẹ̀ ni. tó ti gbé ìwọ tó ti jáde tó ti gbé abroad tó ti gbé gbogbo ẹ̀. bẹ́ẹ̀ ni. ló yẹ kó káàmù wọn dáhùn. bí ẹ wá o. títí dìgbà tó fi wá bẹ̀rẹ̀ sí gbá ọba Ọ̀yọ́ lójú ọba Ọ̀yọ́ tún jí tán bẹ̀rẹ̀ sí gbá lójú gbá mú nínú ààfin ẹ̀. ló yẹ kó sọ pé ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ o irú ayé ti lajú ju gbogbo kíní tẹ̀sí lọ́nà. pé bí tí mo ti wá wọn kì í ṣe bẹ́ẹ̀ o wọn yìí náà yẹn o. tó wò kí n ṣe bẹ́ẹ̀ pé no tó bá jẹ́ ti bẹ́ẹ̀ ni ọba yìí òun lè fi kọ ọba ilé òun lè jẹ́ kẹ́ dáná sí i lọ́rùn. ẹ mọ̀ kánà tó bá ní ìwòye gidi ni kó tó di pé ọmọ àyẹn lọ lẹ́sìn báyìí ó ti kú. bẹ́ẹ̀ni ṣé wọ́n rò pé wọ́n gbàgbé ni. bẹ́ẹ̀ni o àgbàgbé o. àwọn èèyàn àwọn ẹni tí wọn ò mọ nǹkan kan tó jẹ́ pé inú gbóǹbẹ̀ yẹn ni wọ́n ń gbé. I'm very sorry to say. ojú ti lajú ó dàbí ìgbà tí Trump fẹ́ ju bọ́ǹbù sí wa láàrin ìgbà yẹn táǹkà lérí pé kò tó bẹ́ẹ̀ kò lẹ́yìn ìdìdì rẹ̀ nítorí joke ẹ rò pé Amẹ́ríkà àti Israel sì ń jagun kán máa léra wọn káàkiri inú igbó. rárá o. tí wọn ò ní kúrò lójú kan tó jẹ́ pé bisisa ta ǹjẹ́ yìí mọ̀ pé Sokoto ni bandit làwọn bandit yẹn gangan wà. ṣé Maiduguri là ń fọkàn sí. ṣe bí Borno là ń fọkàn sí. ṣe bí Borno là ń fọkàn sí. ṣe bí Trump yìí ló jẹ́ ká mọ̀ pé ibi tí wọ́n wà nìyẹn tán ti fẹ́ strike. bẹ́ẹ̀ni. ní 24. bẹ́ẹ̀ni. November/25. bẹ́ẹ̀ni. èmi máa ń gbádùn ọ̀rọ̀ yín gbogbo ara ilé ikú la máa pa o. bẹ́ẹ̀ni o. ṣé jẹ́ àpá gbogbo ara ilé ikú. God bless you sir. bẹ́ẹ̀ni sir, God bless you sir. wọn ò ní pa wọn ó lé wọn kúrò ní ó dàbọ̀. kì í ṣe pé wọ́n pa wọn kàn lé wọn kúrò ní bí wọn ò bá lé wọn kúrò àwa sọ́jà tá à ń bẹ lórí social media àmọ́ kàn wọ́n kò sásá ni àá lé wọn wọlé wọn ò bí ya wọn dá mélòó lára wọn hello sir hello mọ̀. oh ta ni sọ̀rọ̀ yìí. ìgbìyànjú rèé ìgbìyànjú rèé. ìgbìyànjú ni o. brọ́dà mi orí ètò náà ń bọ̀ wá yìí. Okay o. inú mi dùn láti gbọ́ voice yín brọ́dà mi. ìgbìyànjú ló ń sọ̀rọ̀ bá mi ìgbìyànjú wa ò ní já sí asán. àmì o my brother àmì my brother. mo wà nù mọ́tò ni mò ń pè yín bàbá ṣe rí ó ti fẹ́ sọ bíbélì ni pé mo kí yín kú iṣẹ́ takuntakun bẹ́ẹ̀ sì ni mo kí gbogbo ọmọ òòtú ajíire pátá
God bless you. tí wọ́n dìde tí wọ́n ò fẹ́ jẹ́ kí orírun wa bàjẹ́. God bless you. látòrí ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ gbogbo àwọn tá à ń sọ àtàwọn tó ń wò tó ń kọ́mẹ̀ntì torí pé gbogbo alájọ ń ṣe kínní. gbogbo alájọ ń jàjà yẹn o. tí Ọlọ́run bá bẹ́ẹ̀ ni sà ládàtọ́ lọ́nà bá máa fún ẹni tó ń sọ̀rọ̀ náà ló máa fún gbogbo ọmọ òòtú ajíire tí wọ́n dìde. lágbára Ọlọ́run. ó ní ìkílẹ̀ ọkọ àwọn anìkíndé sọ̀rọ̀ tẹ wá ń sọ. bẹ́ẹ̀ni. pé ṣẹ́rí ń gbà mí ẹ̀yin àgbàlagbà máa sọ pé bí ẹni tó lóòótọ́ bá wà láyé ọ̀rọ̀ wọn á máa jọra wọn á lè máa yíra wọn. bẹ́ẹ̀ni. nǹkan tí ẹ sọ yìí bí pé ẹ ti rìnà ẹ ti woṣẹ́ wò ẹ ti bó ṣe máa rí gẹ́gẹ́ bí àwa kan náà àtẹ̀mí náà ṣe máa ń rò tẹ́ bá wò mo post fídíò yín kan láàárọ̀ yìí. ok. nǹkan tí máa ń pariwo náà ni pé ẹ jọ̀ọ́ kò sí ní ta fẹ́ fi wàhálà ṣe ṣùgbọ́n a lè gbà kí ẹ máa fẹnu ẹ̀tẹ́ kan àpèrè tó ga jù tí ẹ bá ti bà àpèrè tó ga jù jẹ́ ẹ ti bà gbogbo ayé jẹ́ ọlọ́mọ bá wà láyé jẹ́. àmín o. ó dàbí ẹni tó kọ́lé tí ò ní foundation ó tó ní foundation tó wá mú foundation tó wá wọ foundation tó wá expect ilé náà ṣe fa kó sì dúró. lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bàbá mi náà fi pé bẹ́ẹ̀ kan tá à ń ṣe ẹ bọ́yé ń ṣe kíni kan kìnìún kan tá à ń ṣe ló da torí pé bí àbá bá ti léwí ogun tá a jáyàn. bẹ́ẹ̀ni. so lórí ọ̀rọ̀ tẹ wá sọ yìí èmi náà rò dáadáa mo fọlọ́run bá ṣe lẹ́rìí ẹ̀kín park ipe game tí wọ́n fẹ́ play wò náà ni pé kí Aláàfin má fi lè jáde kọ́ lè fi ní kókójú bàbá àti wọn kọ́ lè bá ní torí pọ́n fún ní Aláàfin ní restriction àwọn ọlọ́kọ̀ ní òjò lè lọ. bẹ́ẹ̀ ni bàbá mi kò dẹ̀ kí n ṣe yẹn ní solution nobody dislike Aláàfin Owoade. We all loved him when he came. Honestly. In person, mo máa ń pariwo lórí péjì mi ni màmá sọ̀rọ̀ ṣùgbọ́n bàbá mi gbọ́dọ̀ ṣáàwó kí orin wa bàjẹ́ náà. bẹ́ẹ̀ ni o. tọ́ba wa dé wọn lọ fún yín lówó wọn fẹ́ mi lówó wọn fún gbà kan lówó wọn gbà kan lówó ṣé gbọ́dọ̀ fẹ́ fún lówó tán ni èèyàn mélòó gan ni ọ̀rìn ìṣàánú ń ṣe bàbá tí abáníkàwọ́ ti bàbá àwọ̀ ọ̀nà ìṣàdé yẹ̀yẹ̀ kó lódò bàbá lọ́rọ̀ ẹ̀mí wọn. wọn ti ẹ̀fẹ́ tá à ń ṣe yìí ṣùgbọ́n a lè gbà á. God bless you brother mi. tó bá ń gbọ́ mi ló dẹ́gbà wọn náà wà lórí tó bá ń gbọ́ mi kí wọ́n jọ ohun tó o fẹ́ kọ́ ṣe fún bàbá ẹ má ṣe fún bàbá oníbàbá. that is it. tí ẹ bá tiẹ̀ gba àpèrè Oòduà ní orí ìrùn yín. ok ẹ ká máa ríra wa bí neighbor síra wa. of course. ká respect Aláàfin Owoade gẹ́gẹ́ bí neighboring king. ohun náà dẹ̀ pọ́n ọba tiwálé ṣùgbọ́n ẹ lè má rídìkù ọba wa kò sí oògùn tẹ lè lérí kò sí àṣàṣẹ lè lérí kò sí orí ikú tẹ lè lérí tí ó máa ká rú èmi stop torí pé ojoojúmọ́ mò ń sùn mò ń jí báyìí kan tí máa rí òun gbogbo gbà nìyẹn Ọlọ́run bá rínú mi. bẹ́ẹ̀ lèmi náà o. tí n bá sùn báyìí mò ń wa mọ́tò báyìí mò ń lọ báyìí ó tọ́ máa ríro nìyẹn kó rírun wa ò gbọ́dọ̀ bàjẹ́ ṣùgbọ́n ẹ bá lẹ́ẹ̀ ṣe tiwa àti gbọ́ ṣùgbọ́n má fẹ́ nu ẹ̀tẹ́ kan àwọn ọba wa mọ́ àwa ò ní gbà ẹ jẹ́ ká fi àlàáfíà kí a jọ fi bára wa lò gẹ́gẹ́ bí ọmọ ọ̀yá bí wọ́n ọmọ ọ̀yá ò bá dẹ̀ wúlò náà ká ṣe bí ọba kan ká ṣe bí ọba kan. ó bá tán. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni bàbá mi ọtí mi ní kémi sọ Ọlọ́run bàbá mi ẹ wo Olódùmarè èmi àti yín àkókò sọ̀rọ̀ rí. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n Ọlọ́run ọba láàánú á máa fún yín ní okun àti agbára tí ẹ fi ń ṣe tó gbọ́ mọ̀ dénú pé ohun tẹ́ ẹ̀ ń ṣe ẹ̀ ṣe ń torí owó ẹ̀ ṣe ń torí ìmọ̀ ẹ̀ ṣe ń torí shifting title gangan ó fẹ́ pé o kán bá fún yín àwa máa dáwọ́ ṣe owó àwa kan fún yín ní gbogbo adé òpótọ́ fojú aláǹdí o gbogbo àwọn bẹ́ẹ̀ yóò bá fẹ́ no mo fẹ́ sọ́dún péjì mi kan bẹ́ẹ̀ yóò bá fẹ́ àwa fẹ́ àwa torí pé ẹni tí ó bá tọ́ sípò ló tọ́ sí ẹ ti gbìyànjú ọmọlúàbí Ọlọ́run ọba òde ní dalé yín àtọ̀nà yín kó tó ṣe fún irun wa náà tẹ́ ẹ̀ ṣe nínú ọlá náà ẹ̀ ṣe nínú pé kò sí ẹ̀ ń gbìyànjú náà ìgbìyànjú ò ní já sí òfò àwọn ọlọ́pàá ìdúró náà táwa náà ṣe wọn bá lè ṣe náà táwa lè ṣe náà àtàwọn tó ń kọ́mẹ̀tì náà gbọ́ náà la máa padà jèrè. God bless you brother mi. mo kàn ní kí n kí yín náà. God bless you brother mi. I love you so much baba. God bless you brother mi ní wáyé tí o lágbára Ọlọ́run. Mr. Akínsọ́lá Akínwùmí wọ́n lè ra sticker fún mi. God bless you sir. God bless you sir mi ní wáyé tí. Àbàfàdà tó ra sticker fún mi. Àbàfàdà tún ti dé. Mr. Latif God bless you sir. God bless you sir. God bless you sir. God bless you sir mi ò ní wáyé tí. Okay. Hello sir. Àbàfàdà tó ti dé. Hello daddy. Àmọ̀kálẹ́ o. Ẹ káalẹ́ sà.
ẹ ṣé o. yes sir. Thank you for picking the call. I know that there is a lot of calls. Èmi gan ti fẹ́ sọ kódà wọ́n ń pè rẹpẹtẹ bí. àwọn èèyàn fẹ́ máa dá sí ètò yín gan-an nítorí pé wọ́n ní tọ́sán ò bá dùn lèèyàn máa mú nǹkan. bẹ́ẹ̀ ni sà. tọ́sán bá ti dùn èèyàn mú méjì èèyàn mú mẹ́ta ló jẹ́ kí kọ́ọ̀sì ẹ̀ máa pọ̀ nìyẹn. bẹ́ẹ̀ ni sà. torí pé àwọn èèyàn mọ rírì iṣẹ́ tẹ̀ ń ṣe. bẹ́ẹ̀ ni sà. àwọn èèyàn mọ ẹ wo arákùnrin mi tó sọ̀rọ̀ tán tí ò dẹ̀ ní sọ̀rọ̀ tán títí láéláé. àmì o àmì o. ó ní ẹlòmíràn tó ti sọ ó ní kì í ṣe pé ẹ̀ ń ṣe nítorí owó. ṣe rí owó la fi ṣayé. bẹ́ẹ̀ ni. ìwà la fi ṣàjùlé ọ̀run. méjèèjì lọ́lọ́run ó fi kẹ́ ẹ̀yin. àmín sà. tí ó dẹ̀ fi kẹ́ ẹ̀yin. àmín. ohun ó báyìí òun la fi ṣayé. bẹ́ẹ̀ni. ìwà la fi ṣàjùlé ọ̀run. bẹ́ẹ̀ni. méjèèjì ni wọ́n yín o. àmín sà. ẹ ti ń ṣe nígbà máa jẹ. thank you sir. now ní last time tí mo pè. bẹ́ẹ̀ni. mo pòwe àwọn ilẹ̀ Ifẹ̀ kan mo ní etí mẹ́rin lodó máa ń ní. bẹ́ẹ̀ni. mo ní ọmọ odó máa lù báyìí lálùfàyà kì í gbọ́. bẹ́ẹ̀ni. Ọ̀yọ́ ò lè gbọ́ o. èpè ni. èpè àwọn tí wọ́n ń dùn sómi ní oko ẹrú ẹni tó wà nínú oyún tó kú nínú pẹ̀lú ṣéènì. èpè àti ọdún bọ́dún ni. wow. ẹ wo wọ́n ti ń bọ́ wọn lọ́wọ́ ni wọ́n ń bọ̀ òrùka. bẹ́ẹ̀ni. wọ́n ti ń bọ́ wọn lọ́wọ́ ni wọ́n ń bọ̀ òrùka tí ó ń gbé wọn lọ́wọ́ náà ń bọ̀ òrùka. bẹ́ẹ̀ni sà. sí àwọn èèyàn wa ní kóòtù òjìrè àwọn ló fún wọn ní òwò yẹn pé ọ̀rọ̀ dọ̀bálẹ̀ inú ẹ̀ lóṣù. bẹ́ẹ̀ni. wọ́n mọ̀ wọ́n délédélé. ntọ́yọ̀ jẹ lọ́yọ̀ wá. wọ́n mọ̀ wọ́n bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ wọ́n gan. so sí ìwọ̀nba lèèyàn máa ń ṣèpẹ́ ẹ̀nàró fábùkẹ́ o. bẹ́ẹ̀ni sà. èmi ò ṣe rí pátápátá báyìí là fọ́jú kùnàkùnà báyìí là dẹ́tẹ̀. bẹ́ẹ̀ni. èmi á sọ pé ẹ jẹ́ ká fi kí wọ́n tì síbì kan. ṣùgbọ́n ṣe rí arákùnrin tó sọ̀rọ̀ nísìnyí tí ò ní sọ̀rọ̀ tán láéláé kọ́ mọ̀ fi gbogbo AI àbí kílẹ̀ ń pè wọ́n ní wọ́n. AI ni. ṣe rí I said it privately and I said it to some of my friends that inú Aláàfin fúnra ẹ̀ náà dùn sí. because inú ẹ̀ ò bá dùn sí ó ti yẹ kó bù jáde pé ó dẹ̀ fi èpele pé ẹnikẹ́ni tó bá ń ṣerú àwọn kan báyìí a ó bọ́ sóun náà sí òun ni a ó bọ́ òun náà sí òun because all these kind of things is very ridiculous. honestly sir. in fact mi ò tiẹ̀ it's so ó wà bizarre. lọ́wọ́ nìkan wà bizarre. àtúwẹ́ pé ayé tiẹ̀ yìí ọba tó jẹ tìlú tòrò olóko orúkọ ò ní parẹ́ o. bẹ́ẹ̀ni. ọba tó jẹ tìlú ní tí lu rojú tó rà tí rojú tí ò ráyè orúkọ ti láyé Ọ̀wọ́adé ni wọ́n ń ya fi àyà àwọn ọba káàkiri. bẹ́ẹ̀ni tó ń gbé pátá sí di àwọn olórí aládé. ayé Ọ̀wọ́adé ni wọ́n lu èèyàn pa láàfin. God bless you daddy mi. yes sir. èmi ti sọ tipẹ́tipẹ́ pé kò sí nǹkan tó ń jẹ́ ikú bàbá yèyé mọ́ ikú bàbá yèyé ló kù. dadi. ó tún ara ẹ̀ ṣe rẹ̀. dadi. ó ní pátápátá là ń fọ́jú. kùnàkùnà là dẹ́tẹ̀ ojú àfọ̀ọ̀fọ̀ tán ìjà lọ í dálẹ̀. ẹ ló ń dá sílẹ̀ ẹ má jẹ́ ká bẹ́ mọ̀ kò ṣe ẹ má jẹ́ ká bẹ́ mọ̀ kò yà. thank you daddy. ẹ jẹ́ ká ṣiṣọ́ lójú egun. ó yé mi daddy ó dàárọ̀ sir. yes sir. yes sir. Mr. Ọláwálé Olúwaṣẹ́gun wọ́n lè ra síkà fún mi ẹ ní mò ṣe ẹ ní mọ̀ yẹ ẹ ní mọ̀ bànújẹ́ kíní ìgbé wá fún mi jẹ́ mọ́ ráwọn tí ń ṣe mí lóore. ẹ ráwọn tí Mr. Ọláwálé Olúṣẹ́gun God bless you sir. Mr. Latif God bless you sir. Mr. Latif again God bless you sir. Abba Father hello. hello. ẹ káalẹ́ sà o. àdìká dá sí ètò. ẹ̀yin gangan lẹ ní. yes sir. ẹ̀yin lẹ ń fi ìtàn
gba gbogbo àwọn ọmọ Oòduà tó kù lẹ̀. Ọlọ́run ṣeun sà. lọ́wọ́ àwọn àdéhìlára. Ọlọ́run ṣeun sà. Thank you sir. Ẹ̀gbá lèmi o. Gbogbo àwọn Ẹ̀gbá gbágbágbá la wà lẹ́yìn Ọọ̀ni. God bless you sir. nítorí pé a mọ̀ pé Ilé Ifẹ̀ láti wá. Ọmọ Nídẹ bóyá ìyàwó Odùduwà ni o bóyá ọmọ Odùduwà ni o Akin sin sí. So àwọn ò lè fi ọwọ́ òsì júwe ilé wa. Àwọn tó ń fọwọ́ òsì júwe ilé tiwọn àwọn náà ní dìde. Àwọn Ẹ̀gbá àwa dìde. Bẹ́ẹ̀ ni o. Àwọn pariwo empire àwa di country. Bẹ́ẹ̀ ni. Empire tí wọ́n kú. Bẹ́ẹ̀ ni. So because Ẹ̀gbá ló ṣèjọba gbẹ̀yìn. Bẹ́ẹ̀ ni. Ẹnu mo fi ń débẹ̀ láti ẹjọ́ ìdórí ọ̀rọ̀ yẹn o. Ẹ̀gbá ṣèjọba wọ́n ní prime minister. Bẹ́ẹ̀ ni. Mo wà pẹ̀lú yín sà. Àwọn ò lè fi ọwọ́ sí júwe ilé bàbá tiwa. God bless you sir. God bless you sir. Abúlé kan wà tó ń pè ní Àbàtà Ẹ̀gbá. Bẹ́ẹ̀ ni. Mr. Ayọ̀délé. Bẹ́ẹ̀ ni. Mo ti drive kọjá bẹ̀rẹ̀ rí. Ok. Mo dẹ̀ tún wo lórí map recently mo rí Amẹ́ríkà ni mo wà ìgbà tí mo rí inú mi dùn nígbà ṣé ibi tá a ti wá rí mi ò tí mọ history much láti mọ̀ bóyá. Thank you sir. Kí lorúkọ ẹni tó fún mi sí kàlásì. But I'm happy fún program tẹ̀ ṣe bí ẹ̀ tún wálẹ̀ lábẹ́ èdè àwọn Ọ̀yọ́. Lẹ́yìn gan mo tún rí fídíò kan tí Professor Akínṣọ̀wọ̀ tí wọ́n ṣe tó sọ̀rọ̀ nípa èdè Yorùbá. Bẹ́ẹ̀ni. Tọ́ nínú èdè Yorùbá kò sí àlọ́ èdè Òwu ló pọ̀ jù nínú Central Yorùbá dà sọ. Tó jẹ́ Yorùbá jùmọ̀ lò. Bẹ́ẹ̀ni. Ó ṣe tọ̀yọ̀ ṣe kékeré báyìí tọ̀yọ̀ nínú ẹ̀. Accent Òwu ọba dialect Òwu ló pọ̀ jù nínú Central Yorùbá dà sọ. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Sọ gbogbo pé aṣọ Yorùbá lẹ̀ ń lò oúnjẹ Yorùbá lẹ̀ ń jẹ irọ́ ni gbogbo ẹ̀. Wọ́n fẹ́ lè sọ pé omi Yorùbá là ń mu ẹsẹ̀ bàtà Yorùbá là ń tẹ̀. God bless you sir. Yes sir. All right sir. Ó dà wọ̀ sir. God bless you sir. Ó dà wọ̀ sir. Yes sir. 091 5147 9599 0915 147 9599. Mr. Solo Telecom, God bless you sir. How to fix your own car? God bless you sir. Mi ò ní wá yín tí o, ẹ ní wá mi tí o. Mr. Dami láti Germany tẹ́ bá rí mi pè padà máa pick ẹ̀. Ẹ ti ń pè mí tipẹ́. Hello. Hello sir. Hello sir, ẹ káalẹ́ sir o. Ẹ káalẹ́ sir, Awikonko. Yes sir. Ọlọ́run á máa fún yín ṣe o. Àmín o. Ẹ ní kú fún wa, ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí o. Àmín sir, àtẹ̀yìn náà sir. Àwọn ọmọdọ́mọ ẹ máa mọ̀ wọ́n. Àmín sir. Ẹ kú iṣẹ́ náà. Thanks so much sir. Thanks so much sir. Bẹ́ẹ̀ ṣe ń gbé àṣà lárugẹ. Ẹ ṣé púpọ̀ sir. Mo pè yín níjọ́ kan sometimes last year. Okay. Alright sir, ohun tí mo kàn fẹ́ sọ ni pé nínú òye mi pẹ̀lú bí mo ṣe ń tẹ̀lé yín. Bẹ́ẹ̀ni. Gbogbo analysis tẹ́ ń ṣe. Ó dàbí ìgbà pé pírọ́blẹ́mù Aláàfin kì í ṣe Ọọ̀ni kì í ṣe Olúbàdàn. Rárá. Kì í ṣe anybody. Rárá. Àwọn pírọ́blẹ́mù méjèèjì tó yé mi gbé ó wà ní àárín Ọ̀yọ́. Bẹ́ẹ̀ni, Ọ̀yọ́ ni. Torí Ọ̀yọ́ Mèsì ó ní orò tó máa ṣe fọ́ba nígbà tó bá yan ọba tán. Mo dẹ̀ ń gbọ́ wípé kì í ṣe Ọ̀yọ́ Mèsì ló yàn ọ̀tọ̀ lẹ́ni tí Ọ̀yọ́ Mèsì yàn. Bẹ́ẹ̀ni. So ṣé wọ́n ṣe orò yẹn fún? Ìkejì number 2 problem àwọn tó ń jọ dún yè. Ṣé wọ́n tù wọ́n lẹ́yìn oyè? Bẹ́ẹ̀ni o. Ìgbọ́n tẹ́ bá wo tó ń ṣẹlẹ̀ mò ń follow analysis yín ni o. Bẹ́ẹ̀ni sir. Ìwà ọba yìí ní gbogbo ohun tí ó fẹ́. Ìwà nìkan ló jẹ níyà. Bẹ́ẹ̀ni sir. I live in United States. From what I have from Canada, bàbá yìí níwà kan ní Canada. Èmi náà ti sọ bẹ́ẹ̀. Èmi náà ti sọ bẹ́ẹ̀. So ti yé yín. Bẹ́ẹ̀ni. So kí ni solution tẹ́mi máa suggest kì í ṣe fẹ́yìn o. Bẹ́ẹ̀ni.
bú àwọn ọmọ Ọ̀yọ́ tó ń gbọ́ mi. bẹ́ẹ̀ni. kí wọ́n wá àwọn àgbà tàbí láàrin Yorùbá ká wá àwọn àgbà tó ń fẹ́ kìlú tó. kọ́ lọ reconcile ọba pẹ̀lú àwọn Ọ̀yọ́mèsì tí wọn ò dùn ní àárín Ọ̀yọ́. torí gbogbo àwọn tó wà ń ta inú wọn dùn sí pé wọ́n yàn wọ́n lọ́ba. bẹ́ẹ̀ni. so kí wọ́n lọ wá ọ̀nà torí ọ̀nà Fáráò ni bàbá yìí ń tọ̀. ìwà ló lọ́hùn kọ́ ìwà ní téèyàn bá máa ṣubú ìwà ló kọ́kọ́ máa ń lọ. bẹ́ẹ̀ni. ǹjẹ́ mi rí sí nìyẹn. God bless you, sir. ẹ má wo èsì táàmù yín mọ́ lórí ọ̀rọ̀ agbèrò tó wà l'Amẹ́ríkà yìí. okay sir. so ẹ jùlọ lọ́nà kan náà. thank you sir. kàwé tó yín ní jẹ́ mọ̀ bóyá parí primary and secondary school gan. thank you sir. all right, God bless you sir. ó dàbọ̀ sir. God bless you sir. ìwà lọ́ba àwúre ẹni Ọlọ́run bá fẹ́ mú ìwà ló ń gbà lọ́wọ́ ẹ̀kọ́ ọkọ náà ẹ̀dá mi mọ́ bá wà mí jẹ́ o. ọba tó jẹ tìlú tó lórúkọ ilé tó jẹ tìlú tó òun náà lórúkọ. hello sir. hello Awikonko kálẹ̀ o. ẹ káalẹ́ sir. ẹ kújọ́ mẹ́ta sà. àwa rí àtẹ̀yìn náà. ẹ mọ̀ pé èmi máa ń pè é ní orúkọ kan last man standing. God bless you sir. tó dẹ̀ sì dúró. God bless you sir. Ọlọ́run máa dó tìyàn àtàwọn fámìlì yìí. àmín sir. ẹ̀ẹ́dì jábọ̀ ẹ̀ẹ́dì wálẹ̀. àmín àtẹ̀yìn náà. lágbára Ọlọ́run. àmín àtẹ̀yìn náà. gbogbo ìmọ̀ ọ̀tá lórí yín kò ní í ṣe láyéláyé lágbára Ọlọ́run. àmín o àmín àṣẹ. àwa náà à ń fi àdúrà ràn yín lọ́wọ́. ẹ ṣé mo dúpẹ́ sà. torí àwọn ọ̀tá ń gbógun lábẹ́lẹ̀. gan. pé kẹ́ ẹ dúró kẹ́ ẹ dákẹ́. gan. pé tẹ́ bá fi lè dákẹ́ àwọn ti lẹ́nu ọ̀rọ̀. bẹ́ẹ̀ni. ṣé understand. bẹ́ẹ̀ni. Ọlọ́run jẹ́ kó work. bẹ́ẹ̀ni. ẹ lọ wo orí kíní àgbálẹ́tù interview tẹ́ ṣe is one of the most few interview within 2 weeks. wow. mi lè pa fún ẹ lọ wo comment section. God bless you sir. ẹ lọ wo comment section bẹ́ẹ̀. God bless you sir. ó yàtá ebi ansa aráàmọ mi tán gbé wá. ẹ ṣe understand àrí kọ́mẹ̀ntì wọn. bẹ́ẹ̀ni. so ẹ̀yin gan fúnra yín ẹ lọ wo kọ́mẹ̀ntì bẹ́ẹ̀ tẹ́ bá rí parí ètò sí. okay sir máa lọ. ẹ wọ́n máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ wà ní on the right way nǹkan tẹ́ ẹ sọ. God bless you sir. so kí n dá ṣètò bàbá ẹ ti parí ọ̀rọ̀ àwọn pípù yìí láti ilẹ̀ àwọn ni wọ́n gbọ́ wọ́n mú yín lọ́tà ẹ̀yin ò dẹ̀ kì í ṣọ̀tá wọn ọ̀rẹ́ wọn tímọ́tímọ́ lẹ́yìn jẹ́ ẹ̀yin dàbí prophet tó ń prophesize ọ̀rọ̀ pé nǹkan tó máa ṣe lọ́jọ́ iwájú lélẹ̀ bọ̀ wọ́n múlò ṣẹ́gbọ́n wọn tí mo sọ sà. àgbọ́yé mo àgbẹ̀ lóyìn. ṣé rí nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́yìn ẹ jẹ́ sọ fún yín. ó yá. ẹni tá a ní kó ṣe nọ́mbà 2 tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wá dá rẹ̀ pa ìwà dá padà sí nọ́mbà 5 ṣe understand. bẹ́ẹ̀ni. wọ́n wá wò pé tó bá ń jáde ń sìn àwọn ò fẹ́ kó máa play nọ́mbà 5 yẹn mọ́ ṣe kò dẹ̀ sọ́dọ̀ tó fẹ́ gbà tí ò ní play nọ́mbà 5 yẹn. wow. ṣe understand ń sìn. bẹ́ẹ̀ni sà. nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn ó mọ̀ pé ẹ̀wọ̀n orú Ọ̀yọ́ bàtà 50 yẹn Alafin fẹ́ tó bá wà ń bẹ̀ position wọn Alafin fẹ́ wà ń pàtẹ́ Olúbàdàn ní chairman. bẹ́ẹ̀ni tíjà sì tún wà ńlẹ̀. ṣé ẹ ń sàn kan tí mo sọ ń sìn yìí. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ kí wọ́n tó wá gbọ́ bù yín tó bá pè ìpàdé lọ́balọ́ba ní Nàìjíríà ń sìn. bẹ́ẹ̀ni. ṣé ẹ mọ̀ pé Olúbàdàn ló máa represent Ọ̀yọ́ state. Alafin dẹ̀ wà ń bẹ̀ ṣé understand. bẹ́ẹ̀ni. bọ́lá kẹ́sì kan sí nìyẹn. bẹ́ẹ̀ni. ẹ wo Sanwó Ògbómọ̀ṣọ́ bàbá yẹn kàn jókòó jẹ́ kò sọ anything ọlọ́ọ̀dẹ wà gbogbo fọ́lẹ̀ bàbá. bàbá sì ń jayé ọba lọ ní tiwọn. bàbá lè jayé ọba lọ bàbá ò jẹ́ anybody jà bàbá kàn jayé ẹ̀ lọ ọlọ́ọ̀dẹ gbogbo fọ́lẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. without saying any word. bẹ́ẹ̀ni. bọ́rọ̀ life tí èèyàn bá ti wọ́n bù láyé yìí ọlọ́ọ̀ máa tó bù kọ́ láàyàn. bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni sà. ṣé ní àwọn ọmọ Ọ̀yọ́ tó bá fẹ́ tún kíní ìṣe tó bá padà lọ gbọ́ àwọn programs yìí wàláì tàlà àtúnṣe gidi máa bá. bẹ́ẹ̀ni solution wọn ti wà nbẹ bẹ́ẹ̀ni. ó ti wà nbẹ already. sọfà tó bá ti mú lọ́tà náà sọ pé kinní kan ọmọ máa ní problem sí every day. bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni sà. ìlè parọ́ fún yín. ṣé understand. bẹ́ẹ̀ni sà. so Awikonko mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Ọlọ́run ṣeun. pẹ̀lú bẹ́ẹ̀ ṣe dúró tán. Ọlọ́run ṣeun. àwọn irúmọlẹ̀ ló gbé yín dìde. oh yes bẹ́ẹ̀ni God bless you sir. ẹ̀dẹ̀ máa rèrè ń bẹ̀. àmín o lágbára Ọlọ́run. àmín. tí ẹ bá jà tán
tí ẹ bá rere ń bẹ àwọn ọmọ yín wọ́n máa rere ń bẹ Àmín o. àwọn ọmọ yín Àmín wọ́n o. máa rere ń bẹ torí history ò ní gbàgbé yín láyé. Thank you, sir. láyé. Thanks so much, sir. history kò ní gbàgbé yín láyé. Thanks so much, sir. torí ọjọ́ tó bá láti ẹ̀sìn sísìn ẹ ti fìtàn gidi sílẹ̀. God bless you, sir. kò ní gbàgbé yín láyé. Ẹ ṣé mo dúpẹ́, Ẹ sir. ṣé gan, sir. Ó dàárọ̀, sir. Ó dàárọ̀, sir. Yes, sir. Wow, ẹnìkan ní kí n drop account number mi, mo ti drop ẹ o. God bless you, mi ní wáyé tí o. Well, ẹnìkan náà ń pè mí tó wù mí kí n pè kọ́ wọn. Wọ́n ti ń pè mí gan-an, wọ́n ti máa pè tó 10 times. Ó dẹ̀ wù mí láti pè kọ́ wọn. Kí ló mo fi save orúkọ wọn náà? Save Self Regina. Tẹ́ bá láǹfààní àti máa wò mí, ẹ lè pè mí padà tàbí kí èmi gangan ó pè yín kí n tó máa lọ. Torí pé ẹ ti pè mí púpọ̀ jù kí n má gbọ́ ọ̀rọ̀ yín lọ. Jẹ́ mi gangan ó dáìn nọ́mbà yín fúnra mi. Ọ̀tọ̀ lẹ́yìn tí mo tún pè. Bóyá bàbá òun bàbá ti sùn ẹni ẹlẹ́ni wọ́n ti ṣe wàhálà látàárọ̀. Ọlọ́run ò kọ́ nìyẹn ó dàárọ̀. Oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá mi ìfẹ́ jẹ́ sí ẹ̀kọ́ ìbínú o. Now pápápá wow 48k ọ̀nà àgbàlẹ̀tù, thank you, sir. Pápápá kó tó di pé wọ́n máa lọ. Eléyìí ni wọ́n máa ń pè ní recap. Now ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ lọ́wọ́ kò sí nǹkan kan dùnú ń bẹ̀ o, ẹ má sì mí gbọ́ o, kò sí nǹkan kan téèyàn lè máa yọ̀ lé lórí gbé inú mi dùn orí báyìí no kò sí lọ́dọ̀ tèmi bí ti wù kọ́ mọ Ọlọ́run dẹ̀ rí inú mi pé ọkàn kan ni mo fi ń sọ̀rọ̀. Ṣùgbọ́n the earlier the better tí Ọ̀yọ́ bá tètè jí báyìí ọ̀nà àtúnṣe ṣì wà. Ọ̀nà àtúnṣe yẹn ṣe mọ̀ pé tá a bá gbẹ́ kànga kò wá kan omi àwa ní ká di padà àwọn yẹ̀pẹ̀ tá a kó kúrò nínú ẹ̀ la fẹ́ fi di padà tẹ́ bá wò dáadáa rí i pé kò ní kún mọ́. Ní Yorùbá fi sọ wípé ẹ̀kún kì í kún ẹ̀kún yìí kẹ́kún. Ní Yorùbá fi sọ wípé ìlẹ̀kẹ̀ méjà mà tún so okùn kì í gùn tó kùn. Ní Yorùbá fi sọ wípé àpá kì í dàbí ojú ara ẹ̀gbìn kì í jẹ̀lọ́ opó kì í jọ àtọwọ́fẹ́. Tẹ́ bá ti mú nǹkan original kú o ntí ọ̀pọ̀ wọlé ló sì tún kù. Tí Ọ̀yọ́ bá padà gẹ́gẹ́ bí Ọ̀yọ́ iye àtàpọ́nlé yẹn kò lè bára mu mọ́, but wọ́n sì lè rescue ẹ̀ with respect of others. Báwọn ọmọ Ọ̀yọ́ bá sọ̀rọ̀ wọ́n á sọ gbọ́rọ̀ Èkìtì ọ̀rọ̀ Oǹdó Èkìtì Oǹdó tẹ̀ ń sọ yẹn ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn lẹ́ ń bá sọ̀rọ̀ at the same time because ẹnìkan kọ́ ní jẹ́ Èkìtì. Àyẹ́sẹ̀gbá Èkìtì Ìkọ̀lé Èkìtì Àjèrò Ìjẹ̀rò Èkìtì Ọ̀tún Èkìtì Ìgógó Èkìtì Ìfàkì Ọ̀yẹ́ lọ bẹ́ẹ̀ ní tí wọ́n pè lÉkìtì pọ̀. Tẹ́ bá ti bu ẹnu àtẹ́ lu Èkìtì gbogbo Èkìtì lẹ ti kó papọ̀. Ṣé tí gbogbo wọn bá dáhùn papọ̀ sẹ́ẹ̀lì withstand wọn? Tẹ́ bá sọ pé Oǹdó ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ ti kó papọ̀. Bẹ́ẹ̀ bá sọ pé Jẹ̀bú ẹ ti kó ọ̀pọ̀lọpọ̀ èèyàn papọ̀. Bẹ́ẹ̀ bá dárúkọ Ẹ̀gbá ẹ ti kó ọ̀pọ̀lọpọ̀ èèyàn papọ̀. Bẹ́ẹ̀ bá dárúkọ Ilé-Ifẹ̀ ẹ ti kó ọ̀pọ̀lọpọ̀ èèyàn papọ̀. Ilé-Ifẹ̀ ń ẹ ti wá kó ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn papọ̀. Torí pé gbogbo àwọn tí wọ́n nígbàgbọ́ pé Ilé-Ifẹ̀ làwọn ti jáde wọ́n á jáde tán láti wá defend Ilé-Ifẹ̀ tó dórìrò wọn. Brọ́dà mi ìgbìyànjú sọ̀rọ̀ kan Ọlọ́run ní jẹ́ ó sọ̀rọ̀ tán láéláé. Ó ní bẹ́ẹ̀ bá gbà wípé Ilé-Ifẹ̀ lórírun yín ẹ ṣe jẹ́ àgbà wípé neighbor ni wá. À ń bá Hausa gbé à ń bá Fúlàní gbé à ń bá Ìgbò gbé à ń bá Tífí gbé à ń bá Kogi gbé à ń bá Okun gbé.
à ń fúnra wa ní ọ̀wọ̀ àtàpọ́nlé tó yẹ ẹnìkan kò gún kankan nù wa Ọ̀yọ́ àti Ilé-Ifẹ̀ járira wa bẹ́ẹ̀ Oòduà àkọlọ́sẹ̀ yín lẹ̀ no problem Ọ̀rànmíyàn kọ́ ni bàbá yín no problem Ilé-Ifẹ̀ kọ́ l'Ọ̀rànmíyàn ti wà no problem ìgbà tí Ilé-Ifẹ̀ ó ti wà l'Ọ̀yọ́ náà ti wà no problem ẹ̀já ríra wa gẹ́gẹ́ bí ẹni pé ìgbà ọ̀tún ti dé ẹ̀já yẹra wa sí ká pọ́nra wa lé respect begets respect bù fún mi kí n bù fún ọ ńlọ́pọ̀lọ́ ìbọ̀wọ̀ fún ni ń ké lódò Yorùbá ti parí ọ̀rọ̀ wọn lẹ́ni tí òkè ni kú lé ó pàdánù káàbọ̀ ẹ̀ ń bá sinwó ń bí òkú yẹn ni ńlá yáwèrè ń bí òkú bá bẹ́ẹ̀ ayé tá a wà yìí kì í sáyé tìpá tí wùkù náà fi ń kí ọba o mo lè kọjá lẹ́gbẹ̀ẹ́ Aláàfin kí n mọ̀ yanu kí n mọ̀ kí torí pé àgùdà mi ò jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì iṣẹ́ ọwọ́ ọ̀lẹ lọ̀lẹ mi ń jẹ Àkàndá ọ̀rọ̀ Awikonko mo ti gbà àkókò ẹ̀yìn èèyàn mi kí n mọ̀ tún gba mọ́ ọ̀ mọ́ àánú Olódùmarè ní fi ń sílẹ̀ o Mr. Kunle Thomas God bless you sir Mr. Jimoh Ọlálẹ́yẹ wọ́n ṣe kí ni oh God bless you sir thank you so much thank you so much thank you so much Mr. Jimoh Ọlálẹ́yẹ bí òní wáyé tì ẹni wà ń tẹ́ nà tì ẹni wà ń tẹ́ jẹ tì ẹni wà ń tẹ́ mu tì gbogbo ọmọ kóòtù òjíire bí mo dúpẹ́ mọ́ ọmọ lóore o àtúnṣe ńlá ń fẹ́ nílẹ̀ káàárọ̀ òjíire mélòó ni wá káàmọ̀ yàkan lọ́tọ̀ Ọ̀yọ́ ló ní ìyá àwọn òbí dúdú ewúrẹ́ gbogbo òpó hàn bá gùntàn ṣe before kálàfin tuntun tó gorí oyè respect wà fún Ọ̀yọ́ Ọlọ́run ló wá sọ pé kálàfin tuntun yìí ó dé àbá ti mọ tí Ọ̀yọ́ ń gbè sọ́kàn àbá ti mọ tí Ọ̀yọ́ ń gbè sọ́kàn ṣùgbọ́n nǹkan kan ni ó ṣàtọ́kù fún nǹkan kan ni ó mú àwọn nǹkan kan jáde Ọlọ́run wá ṣeun tí kìíní ọ̀hún mú jáde nísìnyí láyé tiwa tá a lè defend ẹ̀ tá a lè attack ẹ̀ bọ́ bá jẹ́ láyé àwọn jẹ́nsí àwọn ìran tí ń bọ̀ lẹ́yìn wa ní kíní yìí bá rú jáde Ọ̀yọ́ ó mú gbogbo ilẹ̀ káàárọ̀ òjíire sìn tán fi jáde láyé ni